Yes, mo gbọ́. Afẹ́rin. Wọ́n tún dé. Wọ́n dé. Ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ. Tó bá jọ̀rọ̀ owó, ẹ má sọ o. Ẹ mọ̀ pé wọ́n ti ní kán resume sí owó. Bí mo ṣe máa rí owó ni mò ń rò. 21 ti dé o. Ẹ má gbé mi mọ́ra o. Ẹ má gbé mi mọ́ra o. I don't have money o. Don't have money o. Kí ló dé? What is it now? Doing your lesson. Kí ló ṣẹlẹ̀? For the past 2 months now. For the past 2 months. 2 months. Kini period mi. Wọ́n sá. Lọlé. Lemu. Ibo ló ń sá lọ? Ṣeré mọ́ mi ṣeré like kò rí period ẹ̀ àti ẹ̀rù bí ẹ máa wọn tó máa ń skip period yẹn so ẹ̀rù bí ẹni pé for months yìí. Ẹ má fẹ́ wàdà ṣe yẹ̀yẹ́ jáde. Ó dẹ̀ ń sọ̀rọ̀ àdáàdà ó dẹ̀ ń dùn lẹ́nu ẹ̀. O rí lọ́lé mú. Ṣé ẹ wá lè ní mo gbé dání ni? Wo I'm not in the mood. Má fẹ́ wàdà burúkú ṣe yẹ̀yẹ́. Àwa ṣàṣe pregnancy test. Mo kú o. Ọmọ ọmọ ìpa mi. Mo kú. Ó yá. Mo ń dán. Yé. Mo kú o. Ẹlẹ́dàá mi má jẹ́ wàhálà mi já sásán. Yé. Ẹ ti dá sọ̀rọ̀ Ṣé náà. ẹ ti wá rí? Ẹ ti rí? Tani? Òun ni kí ni? Òun ni kí ni? Oyún kọ̀. Oyún